inú àwọn táwọn yìí kí n já sí kí n já yín sí. inú àwọn tá ń sọ yìí ṣé Ibrahim ọ̀gá ni nínú wọn o. kò sí wọn ní ọkùnrin kan wọn ní Ọlọ́run ò ṣe yín mú sí. ọkùnrin kan wọn ní Ọlọ́run ò ṣe yín mú sí. Ọlọ́run ò ṣe yín mú sí lọ́rọ̀ ṣé wò ọ̀rọ̀ ṣé Ibrahim Ọlọ́run ò ṣe yín mú sí ni tó bá yín mú sí ó máa kankan wàá ní ìṣù pẹ̀lú Ọlọ́run. síbẹ̀ náà wàá sọ̀rọ̀ iléyá. síbẹ̀ náà ọ̀rọ̀ iléyá náà láwa sọ. Ọlọ́run sọ nínú Al-Qur'ani pé ẹ pẹ̀ràn Ọlọ́run ò ní di ẹ̀jẹ̀ rẹ̀ láyà náà lùkìn. لا ينال الله لحومها ولا دماؤها ولكن ينال تقوى منكم. ينال تقوى منكم. Ọlọ́run ní òun ò ní ìdí ẹ̀jẹ̀ ẹran tẹ́ ẹ bá pa òun ò sì ní ìdí àti jẹran òun ẹ jẹran àmọ́ tóun ní ìdí gangan òun ní ìpájà Ọlọ́run nínú iṣẹ́ nínú ẹran tẹ́ ẹ pa yẹn. wà ní takiwa bá a ṣe bẹ̀rù àti tí ìpẹran yẹn wá jẹ́ torchlight. ìpájà Ọlọ́run tí ń bẹ níbi ìpẹran yẹn òun ni bàbá wa fẹ́ kọ́ wa torí pé ìpẹran yẹn torchlight ni. tí ó tàn sí tí ó fi mọ́lẹ̀ sí ojú wa láti rí ní tán pè ní ìbẹ̀rù Ọlọ́run. tí ó fi ìmọ́lẹ̀ sínú ojú wa láti wá rí pàápàá tí wọ́n pè ní ìbẹ̀rù Ọlọ́run tọ́lọ́ ní òun nídìí níbi ẹran tá a pa yẹn. wala hu sahirun wala hu batin. Allah akbar. ọ̀rọ̀ tá a sọ yìí ó ní záìrí ó sì ní bátìní. sáìrù rẹ̀ la máa sọ lẹ́yìn. záìrí rẹ̀ láwọn aṣọ lẹ́yìn. Ọlọ́run sọ pé láyà náà ló. Ọlọ́run ní láyà náà ló máa lò fún wa wà láti máa wà á. Ọlọ́run lọ́wọ́ ò ní di ẹran rẹ̀ òun ò sì ní di ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n sọ bá mùjẹ̀mùjẹ̀. wà láti yẹn náà ló tẹ́kọ̀ọ́ àmìkù àmọ́ tóun nídìí mẹ́ òun ìpájà Ọlọ́run tẹ́ ẹ fi ń bẹ́ẹ̀ tẹ́ ẹ fi pa ẹran yẹn. Ọlọ́run ń sọ bẹ́ẹ̀ ni pé Ànábì Ibrahim alayhisalatu wasalam. Ntọ́lọ́ sọ bẹ́ẹ̀ ni pé Ànábì Ibrahim alayhisalatu wasalam. Ọlọ́run sọ pé kó pa ọmọ rẹ̀. Òun lọ́lọ́ ní kó pa ọmọ rẹ̀. Ọlọ́run ò sì sọ pé kó pa òun ló sọ pé òun ó pa ọmọ òun fún Ọlọ́run. Ọlọ́run ò sọ pé kó pa ọmọ o. Òun ló sọ fọ́lọ́ pé òun ó pa ọmọ òun. Tó bá fún un lọ́mọ. Tó bá fún un lọ́mọ. Òun ó fi jọ́sìn fún Ọlọ́run. Kódà òun ó fi ọmọ yẹn ó fi jọ́sìn fún Ọlọ́run. Yẹn làwọn Yorùbá sọ pé ojú pọ́n àgàn ó dábàá àbíkú. Òun ni àwọn Yorùbá ní wọ́n fi wọ́n pòwe pé ojú pọ́n àgàn ó dábàá àbíkú. Níjọ́ tágàn ń dábàá àbíkú lòun pẹ̀lú Ọlọ́run ni kò sẹ́ni kankan bẹ̀. Níjọ́ tí àgàn ti ń dábàá àbíkú òun pẹ̀lú Ọlọ́run ni kò sẹ́ni kankan bẹ̀ o. Níjọ́ tọ́lọ́run bá wá fẹ́ mú àdéhùn tó wọn Ọlọ́run jọ ṣe tó bá mú ṣẹ. Àdéhùn tẹ́ni yẹn àtọ́lọ́run tọ́lọ́run bá fẹ́ mú ṣẹ. Wọ́n á ní Ọlọ́run yìí ó bó lọ sí wa ọmọ kan tó bí ọ̀sìn tó gbà á. Àwọn Ọlọ́run bó lọ ṣe wá ṣe léyìí ọmọ kan ṣoṣo tẹ́ni tó bí o tún wá gbà á. Ṣé ìwà ń bẹ̀rẹ̀ nígbà tó ń sọ fún Ọlọ́run pé. Ìgbà tó ń sọ pé Ọlọ́run tó sọ pé òun fọlọ òkú wọn bí kú ṣé wà ń bẹ̀ ń gbà náà. Sùúrù ẹ̀ náà ni Ànábì Ibrahim nígbà tó ń sọ pé tọ́lọ́run bá fún un lọ́mọ òun ó fi. Nígbà tó sọ fọ́lọ́run wípé tọ́lọ́run bá fún un lọ́mọ òun ó fi jọ́sìn fọ́lọ́run. Nígbà tí ọ̀rọ̀ àṣẹ dé. Bàtẹ́sẹ̀ dé. Táwọn èèyàn sọ pé bó ló ṣe máa lọ dú ọmọ kan ṣoṣo tó ní òun ló sọ bẹ́ẹ̀ níjọ́ tó òun pẹ̀lú ọ̀rọ̀ náà jọ sùn. Àwọn èèyàn náà máa sọ ń bẹ̀rẹ̀ pé lọ́dún bí ọ̀rọ̀ ìṣe dàgbà tó kó tó bímọ lóṣù wá fẹ́ gba ọmọ yẹn sẹ́yìn sọ wà ń bẹ̀ ni òun ló sọ pé òun ó fọmọ yẹn jọ́sìn fọ́lọ́run. Ọlọ́run wá ní ó yá. Ọlọ́run wá ní ó yá. Lọ pa ọmọ náà. Àdéhùn tó ṣe ó yá wá múṣẹ lọ pa. Ìbẹ̀rù Ọlọ́run ló jẹ́ kó lè gbà pé wọ́n pa wọn. Ìpájà Ọlọ́run yẹn Ọlọ́run nídìí yẹn òun ló fa tó fi lè gbà pé òkè jẹ́ kó wọn lọ pa. Wá sọ fún ọmọ náà. Wọ́n sọ fọ́mọ náà. Pé Ọlọ́run ní kí n pa ẹ́. Pé Ọlọ́run ní kí n pa ọ́. Ọmọ náà ló ti yá. Ọmọ náà ló ó yá. Ọmọ náà bẹ̀rù Ọlọ́run látọ̀dọ̀ bàbá rẹ̀. Ọmọ náà bẹ̀rù Ọlọ́run látara bàbá rẹ̀ ní òjò sá lọ. Lọ́jọ́ pé ọmọ mi ni yóò ti gbé ká. Ó
ó sọ fún ìyá ọmọ ó sọ fún ìyá ọmọ kan tó tàbí ọmọ kan tó tàbí Ọlọ́run ní ká pa Ọlọ́run ní apá ìyá náà ní bisimilayi. ìyá náà bẹ̀rù Ọlọ́run látara ọkọ rẹ̀ ló ṣe gbà pé ká pa ọmọ. ìyá náà bẹ̀rù Ọlọ́run látara ọkọ rẹ̀ ló ṣe lè gbà pé ok ṣe bọ́lá ọ̀nà ẹ̀fẹ́ fún ọyá mo yọ̀ǹda. kò wá sí àṣẹ kan tọ́lọ́run pààyàn pé kéèyàn ṣe tó lágbára tó tóbi tó lọ pa ọmọ rẹ̀. kò wá sí àṣẹ kan tọ́lọ́run lè pààyàn láṣẹ tó ní agbára tó kọ́lọ́run pààyàn láṣẹ kó yá lágbájá lọ pa ọmọ rẹ̀ kódà kò ti bí 6. kó sì gbà. kó sì wàá gbà. tí ànábì Ibrahim bá ti lè gbà láti pa ọmọ. tí ànábì Ibrahim bá ti wá lè gbà láti pa ọmọ kan ṣoṣo tó fàgbà ara bí. pẹ̀lú àṣẹ èmi Ọlọ́run. pẹ̀lú àṣẹ èmi Ọlọ́run. ẹ̀yin mùsùlùmí náà ẹ páyà Ọlọ́run o. gbogbo yín ẹ bẹ̀rù Ọlọ́run ẹ tẹ̀lé òfin tí n bá ní ẹsẹ̀ ṣe. gbogbo yín ẹ̀yin náà wá bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù èmi Ọlọ́run òfin tí n bá ní ẹsẹ̀ ẹ̀yin náà ṣe o. tí ànábì Ibrahim bá lè sọ fún ọmọ rẹ̀ pé Ọlọ́run ní kí n fi ọ jọ́sìn kí n pa ọ tó sì gbà. ànábì Ibrahim bá lè sọ fún ọmọ rẹ̀ wípé Ọlọ́run ní kí n fi ọ jọ́sìn kí n pa ọ tọmọ náà sì gbà. ó ti di túláàsì fún gbogbo ọmọ kó tẹ̀lé òbí ẹ̀. ó ti di túláàsì fún gbogbo ọmọ kó tẹ̀lé àṣẹ òbí ẹ̀. torí kò sí nǹkan tí bàbá kan ó sọ fún ọmọ rẹ̀ láṣẹ pé ṣe tó pé mo fẹ́ pa ọ́. torí pé kò sí nǹkan tí bàbá kankan tó lè sọ fún ọmọ rẹ̀ pẹ̀lú àṣẹ pé mo fẹ́ ṣe nǹkan báyìí tó tóbi tó pé mo fẹ́ pa ọ́. tí bàbá kan wá sọ pé ìwọ ọmọ mi o ìtayé lọ sùn lé ní títí ó fi di ilẹ̀ mọ́. tí bàbá kan bá sọ pé ìwọ ọmọ yìí o ìtayé lọ sùn lé ní o tí ó fi di ilẹ̀ mọ́. yóò sáà tí tó. kò sáà tí tó lọ pa ọmọ rẹ̀. kò tí ì tó mo fẹ́ pa. kò tí ì tó mo fẹ́ pa ọ́ kí bàbá sọ fọ́mọ rẹ̀. láago kan òru. láago kan òru. kí bàbá wá jí ọmọ rẹ̀. kí bàbá wá jí ọmọ rẹ̀. ó ní wàá lọ yànnà lógo. lágbájá ó yá wá lọ sí yànnà lógo àbí kó lọ Ṣàngó. kò gbọ́dọ̀ má tẹ̀lé. ọmọ yẹn ò gbọ́dọ̀ má tẹ̀lé. torí kò sọ̀bẹ lọ́wọ́ bàbá yẹn kó òun fẹ́ pa. torí kò tí ì tó àṣẹ wípé mo fẹ́ pa ọ́ kò sọ̀bẹ lọ́wọ́ bàbá yẹn tó lè sọ pé mo fẹ́ pa ọ́. kò sí nǹkan kan tí bàbá lè sọ fún ọmọ rẹ̀ tó èyí tí ànábì Ibrahim sọ fún ọmọ rẹ̀ tọmọ yẹn sì gbà. kò tí ì sí nǹkan tí bàbá lè sọ fún ọmọ rẹ̀ àbí àṣẹ tí bàbá lè pa ọmọ rẹ̀ tó irú ọ̀rọ̀ tí ànábì Ibrahim sọ fún ọmọ rẹ̀ pé mo fẹ́ pa ọ́. tó sì gbà. ọmọ náà sì gbà. kò gbọ́dọ̀ sí àṣẹ kan tí bàbá ó pa ọmọ tọmọ gbọ́dọ̀ má tẹ̀lé. tó bá rí bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ sí àṣẹ kankan tí bàbá ó pa ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ò gbọ́dọ̀ má tẹ̀lé. ó di mélòó. ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta. tí ìyá Ismail abayi lè ìyàwó ànábì Ibrahim ni. ìyàwó ànábì Ibrahim ni. tó bá lè gbà. tó bá ti lè mú ìyàwó odidi ànábì Ibrahim gbà. pé wọ́n pa ọmọ. wípé kí wọ́n pa ọmọ ọ̀hún. èmi ò rí àṣẹ kan tí ọkọ gbọ́dọ̀ pa ìyàwó rẹ̀ tí ò gbọ́dọ̀ má tẹ̀lé. àwa rí àṣẹ kankan tí ọkọ gbọ́dọ̀ pa ìyàwó rẹ̀ tí ò gbọ́dọ̀ má tẹ̀lé. torí tó le jù tó tóbi jù tó ga jù náà ni pé mo fẹ́ fi ọmọ rẹ̀ mo fẹ́ fi jọ́sìn fọlọ́. torí wípé èyí tó tóbi jù tó bùháyà jù tó le lára jù òun ni èyí tí ànábì Ibrahim sọ fún ìyàwó rẹ̀ wípé mo fẹ́ fi ọmọ rẹ̀ jọ́sìn fọlọ́ mo fẹ́ pa. ìyẹn ló ṣẹlẹ̀ tó jẹ́ pé maolana sheikh Ibrahim NIYASS lọ́jọ́ àlàáfíà. òun ló fà tí maolana sheikh Ibrahim NIYASS lọ́jọ́ àlàáfíà. torí kò sí bá a ṣe sọ̀rọ̀ àbí ká gbé sí òwà nù ọ̀rọ̀. torí pé kò sí bá a ṣe fẹ́ sọ̀rọ̀ tá a ní gbé sheikh Ibrahim wà nù ọ̀rọ̀. nítorí ṣé òye ọ ni. torí pé sheikh Ibrahim ò yé ọ ni. tó bá yé ẹ. tí sheikh Ibrahim bá yé ẹ. gbogbo áńgù ni ṣé o ti. gbogbo áńgù ẹ̀sìn ni ṣé o ti dá sí i mùjádídù díìnì ni olùṣàtúnṣe ẹ̀sìn ni sheikh Ibrahim. ṣẹ̀rífù kan dé sí Dakar láti fas. ṣẹ̀rífù kan ó dé sí Dakar láti fas. lásìkò ṣéwù. lásìkò maolana sheikh Ibrahim ó dé sí Senegal ní capital Senegal ní Dakar. gbogbo Tìjàníyà. gbogbo Tìjàníyà. tí wọ́n gbà fún ṣéwù. tí wọ́n gbà fún sheikh Ibrahim. ọ̀rọ̀ sì ń bọ̀ abẹ́ o. ọ̀rọ̀ dẹ̀ sì ń bọ̀ abẹ́ o. gbogbo Tìjàníyà tí wọ́n gbà fún ṣéwù. gbogbo Tìjàníyà tí wọ́n gbà fún sheikh Ibrahim. wọ́n gbà fún fáídọ̀. wọ́n gbà fún fáídọ̀ sheikh Ibrahim.
wọ́n wá ní àrọ́mọdọ́mọ sí Tìjání sí ni àrọ́mọdọ́mọ sí Tìjání dẹ̀ ní Sheriff yẹn tí ò ti jìnnà rárá. tí ò jà àrọ́mọdọ́mọ sí Tìjání tí ò jìnnà rárá. wọ́n wá sọ pé ṣé ò ní dé. wọ́n ní ẹ̀fílẹ̀ ṣé ò ní dé Dakar. wọ́n ní ò ní dé Madina. wọ́n ní Sheriff yẹn ò ní dé Madina ò ní dé Kaula. àwọn kan ń lọ́bì pé bí wọ́n ṣe gbé Ṣéhù Sheriff yẹn lọ sọ́dọ̀ Sheikh Ibrahim. àwọn kan ń lọ́bì àwọn olólùfẹ́ Sheikh Ibrahim. nínú àwọn olólùfẹ́ Sheikh Ibrahim àwọn kan ń lọ́bì bó ṣe fẹ́ gbé Sheriff yẹn lọ sí Kaula ní Madina lọ́dọ̀ Sheikh Ibrahim. àwọn tí wàá dúpẹ́ kò ní lọ. àwọn kan tẹ́jẹ́ ti jà ní àti wọn gbà fún fẹ́lá Sheikh Ibrahim wọn àwọn kan dúró wọn ní kò ní lọ wọn làwọn ò ní gbà kan gbé Sheriff yẹn lọ. so ẹnìkan á lọ sọ fún Ṣéhù pé àwọn Tìjání àyẹn wọn ò gbà kan ní jẹ́ kí ẹnì yìí débi o. àwọn kan lọ sọ fún Sheikh Ibrahim pẹ̀tọ̀ àwọn Tìjání àti wọn ò gbà fún yíyan wọn ò ní jẹ́ kí Sheriff yìí ò dọ́dọ̀ yìí o. Ṣéhù bá múra. Sheikh Ibrahim bá múra. ẹ lọ èmi ò ń sọ̀rọ̀ nǹkan tí mò ń sọ yìí tẹ bá léèyàn Kaula tó ti àgbàlagbà ẹ bí. ìdí ọba wọn sọ ìdí ọba léèyàn Kaula tó dàgbàlagbà tó ju ẹ̀tọ́ àná ẹbí kọfáàmù lọ́rọ̀ yìí. Ṣéhù bá múra. wọ́n Sheikh Ibrahim bá múra yes. gbogbo tí wọ́n ní pátá. gbogbo tí Sheikh Ibrahim ní yányá nínú ilé owó ni dúkìá ni aṣọ ni kóòdì ni. láti wá lọ gbogbo ìyàwó wọn gbogbo tẹ́nìbọ̀dì ni. gbogbo tí kọ̀ọ̀kan ní àwọn ìyàwó wọn ní pátá gbogbo ata ni Sheikh Ibrahim kò jáde. wọ́n ní aṣọ kọ̀ọ̀kan tó kù ní ara yìí ni kó wà. Sheikh Ibrahim ní gbogbo ẹ̀yin ìyàwó mi o aṣọ kọ̀ọ̀kan tó kù lára yín nìkan ni kó kù gbogbo èyí tó kù pátápátá ẹ̀ kó àti góòdì tí a bá ní gbogbo dúkìá tẹ́ ẹ bá ní yányán ní káàdì. mo rò pé gbígbà fún tíyàwó ànábì Ibrahim gbà fún Ibrahim jọ sí pé ojú ọmọ làwọn obìnrin yẹn náà yàwá náà lòjọ náà tàbí tẹ̀lé ibi tá à ń lọ mi. gbígbà fún tíyàwó ànábì Ibrahim tó gbọ́ fún ànábì Ibrahim níjọ́ kìíní àná ó ní àwọn ìyàwó Sheikh mẹ́rẹ̀ẹ̀rin làwọn náà ń lò tí wọ́n gbà fún Sheikh Ibrahim pátápátá táwọn náà tún wá kó gbogbo dúkìá wọn láti tẹ̀lé àṣẹ Sheikh Ibrahim tí ó sì kẹ̀kọ́ mọ́ nínú dúkìá wọn àfàṣọ tí wọ́n wọ̀ lásán tí wọ́n kó tẹ̀lé Sheikh Ibrahim lọ́sọ̀dọ̀ Sheriff. Ṣéhù náà wá lọ tò. Sheikh Ibrahim wá lọ tò wọ́n fẹ́ wọ̀tọ̀ Sheriff Sheikh Ibrahim wá tò sẹ́yìn. àwọn èèyàn pọ̀ tí wọ́n tò wọn náà wà láàrin wọn. àwọn èèyàn pọ̀ tí wọ́n tò Sheikh Ibrahim náà wà láàrin wọn. ẹni tó mọ nínú àwọn tó súnmọ́ Sheriff tó súnmọ́ sí wa lọ sọ fún Sheriff pé tí Ibrahim tán ní òní dọ́dọ̀ rẹ̀ ó wà ń ta ó dẹ̀ kó dúkìá tó kó wá. ẹnìkan tó mọ Sheikh Ibrahim tó súnmọ́ Sheriff yẹn ó wà lọ bá Sheriff pé tọ̀ Sheikh Ibrahim tí wọ́n sọ wípé ní dọ́dọ̀ wọn yẹn Sheikh Ibrahim yẹn dẹ̀ ń bẹ́ ń ta o tẹ́ ẹ bá rí o bítíbitì ẹgbẹ̀lẹ́gbẹ̀ dúkìá tó kó wá tòun àtàwọn ìyàwó ẹ̀. àwọn ìyàwó wa gbogbo ẹgbẹ̀lẹ́gbẹ̀ dúkìá ti tiẹ̀ àti dúkìá àwọn ìyàwó gbogbo ẹgbẹ̀lẹ́gbẹ̀ dúkìá tó kó wá. Sheriff yẹn bá jáde. Sheriff gangan wọ́n bá jáde. Ibrahim yes. wọ́n ti wọlé. Sheikh Ibrahim bá wọlé. nígbà tí Sheriff rí. ìgbà tí Sheriff rí tí Sheikh Ibrahim kó wá. Sheriff múra báyìí. Sheriff bá múra. olóyá Kaula yá máa tẹ̀lé wọn Sheikh Ibrahim lọ́dọ̀ rẹ lé. Allahu Akbar. tá a fẹ́ sọ ń bẹ̀ ni ìtẹ̀láṣẹ àwọn ìyàwó Ṣéhù tí Ṣéhù sọ pé gbogbo ntẹ́yìn náà ni ó yá. ìta fẹ́ sọ ta fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ yìí ó ní ìtẹ̀láṣẹ tí àwọn ìyàwó Sheikh Ibrahim tí wọ́n tẹ̀lé lára Sheikh Ibrahim pé kó gbó dúkìá yìí wá tí wọ́n sì gbà bẹ́ẹ̀ tó sì kó fún Ṣéhù. wọ́n á já sí pé ìyàwó ànábì Ibrahim tó ń jẹ́ ìyá Ismaila àgbà pé kan lọ dùn ọmọ kò sí àṣẹ kan tí ọkọ gbọ́dọ̀ pa fún ìyàwó ẹ̀ tó gbọ́dọ̀ má tẹ̀lé. wọ́n jẹ́ wípé ìyàwó ànábì Ibrahim màmá tó bí ànábì Ismail tó bá gbà fún ọkọ rẹ̀ wípé kó lọ dú ọmọ rẹ̀ àjẹ́ pé kò sí àṣẹ kankan tí ọkọ lè pa ìyàwó ẹ̀ tí ò yẹ kí ìyàwó má tẹ̀lé. tí bàbá kan bá wá gbogbo àwa ábáwò. gbogbo àwa bàbá. táwa fìwà jọ. táwa fìwà jọ ànábì Ibrahim.
nípa ìbẹ̀rù Ọlọ́run. Nípa ìbẹ̀rù Ọlọ́run. Nípa ìtẹ̀lé t'Ọlọ́run. Nípa ìtẹ̀lé t'Ọlọ́run. Gbogbo wa nánà àbùnáwò. Gbogbo àwọn tá a jẹ́ ọmọ náà. Tá a fi wá jọ ọmọ. Tá a fi wá jọ ọmọ Ànábì Ibrahim tíṣà Ànábì Ismail. Gbogbo àwa aṣíwájú. Gbogbo àwọn ìyàwó. Lọ́dọ̀ ọkọ. Lọ́dọ̀ ọkọ. Àwọn náà fi wá jọ ìyàwó Ànábì. Àwọn náà fi wá jọ ìyàwó Ànábì Ibrahim. Bó ni wàhálà ó ti wá wà láyé? Ṣé wàhálà wà láyé? Allahu Akbar. Ẹ gbọ́rọ̀. Ṣé wàhálà wà láyé? Ìyàwó kan máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀. Kí wàhálà wà? Ọmọ kan máa tẹ̀lé àṣẹ. Ṣọ́ ọmọ kan máa tẹ̀lé àṣẹ bàbá rẹ̀. Kí wàhálà tó wà? Àbí bàbá ẹrú gan yóò wá tẹ̀lé àṣẹ ọlọ́run rẹ̀. Kí wàhálà tó wà ní? Nítorí pé ọmọ tó tẹ̀lé àṣẹ bàbá rẹ̀ ó tẹ̀lé àṣẹ Ọlọ́run látara bàbá ẹ̀ ni. Torí pé ọmọ tó tẹ̀lé àṣẹ bàbá rẹ̀ kó ló tẹ̀lé, àṣẹ Ọlọ́run ló tẹ̀lé lára bàbá rẹ̀. Bákan náà, ìyàwó tó tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ kó ló tẹ̀lé, àṣẹ Ọlọ́run ló tẹ̀lé lára ọkọ rẹ̀. Bákan náà, ẹrú tó tẹ̀lé àṣẹ Ọlọ́run yẹn ló máa tẹ̀lé. Ìbẹ̀rù Ọlọ́run yẹn. Ìbẹ̀rù Ọlọ́run yẹn olúfà jáde ńlẹ̀. So ẹ ti rí i pé tákìwà láìtọ́ Ọlọ́run lòun fẹ́ òní. A ti wá rí i pé tákìwà láìpáyọ Ọlọ́run tọ́lọ́ lòun fẹ́ òní yẹn. Lórí pé tá a bá sọ pé ẹbẹ̀rù pò láti ìbẹ̀rù Ọlọ́run, kí ló fa ìbẹ̀rù Ọlọ́run? Ẹbẹ̀rù Ọlọ́run, ẹ̀páyọ Ọlọ́run. Kí bó láti páyà rẹ̀? Bó láti bẹ̀rù ẹ̀ kí ló fà á? Ṣé n tó fà á ni pé kí gbogbo àwa á bá wò ká tẹ̀lé t'Ọlọ́run. Àṣẹ tó fà ní pé gbogbo àwa bàbá ká tẹ̀lé àṣẹ Ọlọ́run. Àwa ọmọ ká tẹ̀lé àṣẹ bàbá. Ká tẹ̀lé àṣẹ àwọn bàbá wa. Àwọn ìyàwó ká tẹ̀lé àṣẹ àwọn ọkọ wọn. Ọmọ tó bá ti tẹ̀lé àṣẹ bàbá rẹ̀. Ọmọ tó bá ti tẹ̀lé àṣẹ bàbá rẹ̀. Kò ní rúdù sí tíṣà. Kò ní rúdù sí tíṣà rẹ̀. Allahu Akbar. Bó ṣe ń lọ́nu o. Bó ti ń lọ nìyẹn o. Yóò ti máa lọ́nu. Ọmọ tó tẹ̀lé àṣẹ bàbá rẹ̀ kò ní nínú ilé kò ní rúdù sí tíṣà rẹ̀. Ọmọ kí ó tó tẹ̀lé ọmọ tó tẹ̀lé àṣẹ bàbá rẹ̀. Ọmọ tó tẹ̀lé àṣẹ bàbá rẹ̀. Tó bá lọ kéwú. Kò ní rúdù sáfà. Kò ní rúdù sáfà rẹ̀. Allahu Akbar. Allahu Akbar. Ọmọ tó tẹ̀lé àṣẹ bàbá rẹ̀. Ọmọ tó tẹ̀lé àṣẹ bàbá rẹ̀. Tó bá lọ kọ́ṣẹ́. Kò ní rúdù sí ọ̀gá tó ń kọ́ níṣẹ́. Kò ní ṣe gbẹ́rùgbẹ́rí sọ́gà tó kọ́ níṣẹ́. So similar irú bẹ́ẹ̀ lọ́lọ́run sọ pé wákàtí rabbuka allá ta'budu illa bil walidayni ihsana. So ó fẹ́ ká practice dáadáa yẹn láti wọ́n ní àti ilé láti ń kó. Practical dáadáa yẹn lọ́lọ́run fẹ́ ká ṣe náà fi sọ wípé àti ilé láti kẹ́sọ̀ọ́ ròde. Ọmọ tí ìyá rẹ̀ bá jọ lójú. Ọmọ tí màmá rẹ̀ jọ lójú. Láti inú ilé. Gbogbo ìyá tó bá rí níta. Gbogbo ìyá tó bá rí níta. Yóò jọ lójú. Wàláhì yóò jọ lójú yóò bàbàrà wọn. Ọmọ tí bàbá rẹ̀ bá tóbi lọ́wọ́ ẹ̀. Ọmọ tí bàbá rẹ̀ bá tóbi lọ́wọ́ ẹ̀. Tó jọ lójú. Gbogbo àwọn abáwò tó bá rí níta yóò jọ lójú. Gbogbo bàbá tó bá rí níta yóò jọ lójú. Eléyìí ni ọ̀rọ̀ iléyá tá a fẹ́ sọ. Eléyìí ni ẹ̀kọ́ tá a fẹ́ ká mú níbi ọ̀rọ̀ iléyá táwa sọ ń tà wá. Ọlọ́run jẹ́ kí ẹ̀yin tẹ́ ní àsọ̀rọ̀ mi ìjọ̀rọ̀ ṣiṣẹ́ àti sọ̀rọ̀ mi o. Gbogbo ẹ̀yin tẹ́ ní àsọ̀rọ̀ mi ìjọ̀rọ̀ ṣéwù lọ àti sọ̀rọ̀ mi o àbọ̀rọ̀ ṣéwù náà ni. Ẹ má bínú àtúnfọ̀rọ̀ sí Ibrahim bọ̀ o. Àmọ́ àtúnfọ̀rọ̀ ṣéwù Ibrahim bọ̀ o. Ẹ má bínú tẹ́ wá sì fẹ́ bínú tọ̀. Ẹ̀dí Allah ta'ala ni. Ẹ̀dí Allah ta'ala ni. Kọ́nà wọlé aṣẹ́ o. Ọlọ́run wọlé aṣẹ́ òkà ẹ̀. Ọlọ́run gba gbogbo ń tá a fi jọ́sìn náà kó gbà lọ. Gbogbo ń tá a fi ṣe ìbáàdà náà lọ́dún léyà yìí Ọlọ́run gbà lọ́wọ́ wa. Ọ̀rọ̀ kejì. Àkọ́kọ́ nìyẹn. Eléyìí wá lọ́rọ̀ ọ̀rọ̀ kejì wá ní. Ó ní í ṣe pẹ̀lú Mahabbatu Rasulillah àtàtúrí ẹ̀gbẹ́tò yìí kalẹ̀. Ó ní í ṣe pẹ̀lú ìta torí ẹ̀gbẹ́tò yìí kalẹ̀ tí í ṣe ìfẹ́ àgbẹ̀ Muhammad sallallahu. Tó já sí pé Sheikh Tijani ni àkíkàtù Khalifatu Rasulillah. Ó ní pé Sheikh Tijani òun ni pàápàá Khalifa Nabi.
sallallahu alaihi wasallam. maolana sheikh Ibrahim sì ni àléfà Sheikh Ahmad Tijani. Maulana Sheikh Ibrahim sì ni pàápàá khalifa Sheikh Tijani. tí ó jẹ́ ká sọ̀rọ̀ yìí. Ìjọ jẹ́ ká sọ̀rọ̀ yìí. pé a ti sọ ó ti lọ àmọ́ òkúta sin tẹ́sẹ̀ rẹ̀ wà ń ta ni. A ti sọ̀rọ̀ yìí ó ti kọjá àmọ́ òkúta sin tẹ́sẹ̀ rẹ̀ wà ń ta ní ṣe bá tún sin. àfi ká tún sin. Àfi ká tún sin. maolana sheikh Ibrahim NIYASS sọ díẹ̀ lọ. Maulana Sheikh Ibrahim NIYASS sọ díẹ̀ náà tààlà rẹ̀. bá a ti ń sọ gbogbo wa pé wọ́n yé ṣe ẹni tí yóò máa rí fín. Bá a ti ń sọ ní gbogbo ọgbà pé Sheikh Ibrahim ṣe tẹ́nìkan lè máa rí fí o. àwa ń sọ àsọ nítorí tiwa àdẹ̀sọ nítorí Sheikh Ibrahim à ń sọ nítorí ẹ̀yin tẹ́fẹ́ máa rí Sheikh Ibrahim fín nítorí mùsíbà wà ń bẹ̀. Àwọn ń sọ bá a ti ń sọ yìí àsọ nítorí tiwa kódà àsọ nítorí Sheikh Ibrahim gangan àmọ́ torí ẹ̀yin tẹ́ ń ṣe yìí òun torí yìí la fi ń sọ torí rírí Sheikh Ibrahim fín mùsíbà wà ń bẹ̀ o. Ọba ní Sheikh Ibrahim fín mùsíbà pọ̀ ń bẹ̀ o. wọ́n sì ní nínú àwọn nǹkan táwọn kan sọ pé bóyá bẹ́ẹ̀ ni àìbẹ̀kù ni ànábì Yunus àtẹ̀já gbé mi. so wọ́n ní ìgbà táwọn aráàlú ẹ̀ sọ pé tó wá jẹ́ pé òdodo ló ń sọ kó sọ fọ́lọ́run kọ́lọ́run tó jò bínú láwọn lórí. Nínú ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ tá a gbọ́ nínú ìtàn bàbá ní bòdòdó ní bòdòdó kọ́ àmọ́ o àmọ́ nínú ọ̀rọ̀ tá a máa ń gbọ́ yẹn ó ní pé àwọn ìjọ ànábì Yunusa wọ́n sọ wípé tó wá gbé lóòótọ́ ọ̀rọ̀ tá ànábì Yunusa sọ wípé kọ́lọ́run ó rọ òjò ìbínú rẹ̀ lé àwọn lórí. ó sì sọ fọ́lọ́run. Yunusa ànábì Yunusa sì sọ fọ́lọ́. Ọlọ́run ló ń rọ̀. Yunusa wa ni tójú yóò bá rọ̀ ṣé bó lòun ò ṣe mọ̀ tí òfin ní báwọn nílùú. Yunusa wọn béèrè pé tọ̀ tó fẹ́ bá fẹ́ rọ̀ bó o ní òun ó ṣe mọ̀ tójú òun ò ní báwọn nílùú. Ọlọ́run ní ojú sánmọ̀ dúdú bí aró. Ọlọ́run ní ojú sánmọ̀ dúdú bí aró. Yóò ká kúrò. Yóò ká kúrò. Yóò wá funfun. Yóò wá funfun pẹ̀ẹ́. Yóò ká kúrò. Yóò tún ká kúrò. Yóò wá sú rẹ́ẹ̀dì. Yóò wá sú rẹ́ẹ̀dì. Tó bá di sú rẹ́ẹ̀dì. Tó bá ti wá lè tan rẹ́ẹ̀dì. Ìyá dé. Wàhálà dé. Ìyá dé. Nígbà tí òjò sú. Nígbà tó jọ kọ́kọ́ sú bolẹ̀ dúdú. Ó wá ń sọ fún wọn pé òjò yáyín ló sú yẹn. Ó wá ń sọ fún ẹgbẹ́ tó òjò ìyá yín olóṣù yìí o. Tó dàbí pé kò sí àánú wọn ní. Tó dàbí pé kò sí àánú àwọn ọ̀dọ́ yẹn nínú ẹ̀mí ẹ̀. Nínú ẹ̀mí ànábì Yúnúsù má. Ìyẹn ká kú. Òjò yẹn ká kúrò. Ojú sánmọ̀ funfun. Ojú sínú ọmọ bá tún funfun pẹ̀ẹ́. Àwa rò pé ṣe òjò tó ló. Ṣèbó òjò tó ló sùn ní. Wọ́n sọ pé òjò tó ló sùn kọ́ ló ti ká kúrò. Ara ìyá, ara òjò, ara àmì tí òjò yẹn ò ní tó bá fẹ́ rọ̀ ni. Ó ní sọ fún wa pé ara àmì tí ìyá yẹn tó máa ní òun ni ojú sánmọ̀ tó funfun pẹ̀ yìí. Ó wá sọ wọn kó dúnkù kan. Ó wá sọ fún pé ó dúnkù kan o. Ohun tẹ́lẹ̀ bá ti ká kú. Orí tẹ́lẹ̀ bá lè ká kú o. Rẹ́ẹ̀dì ní oṣù. Rẹ́ẹ̀dì ní oṣù. Kò pẹ́. Kò pẹ́. Lójú sánmọ̀ bá di rẹ́ẹ̀dì. Ojú sánmọ̀ bá di rẹ́ẹ̀dì lóòótọ́. Ló wá kú nílùú. Nàdébí inú sábà sá kúrò nílùú. Kò tí ì gbọ́ àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run. Kò tí ì gbọ́ àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run. Nígbà táwọn èèyàn rí i pé lóòótọ́ ohun tó sọ ó rí bẹ́ẹ̀. Ìgbà táwọn èèyàn rí i pé lóòótọ́ ohun tó sọ ó rí bẹ́ẹ̀. Wọ́n bá bẹ̀rẹ̀ sí bẹ lọ́hùn. Ni wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ lọ́hùn. Wọ́n bẹ̀rẹ̀ sí bẹ lọ́hùn. Ọlọ́run o, ṣàánú àwọn, foríjì àwọn. Ni wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ lọ́hùn. Àwọn kan ní nítorí pé kò tí ì gba àṣẹ lọ́dọ̀ Ọlọ́run kó tó kú. Àwọn kan nítorí pé kò tí ì gba àṣẹ lọ́dọ̀ Ọlọ́run kó tó kú òǹlù. Àwọn kan nígbà tí òjò yẹn tó ká kú tó rọ̀ mọ́ ló ṣe bínú kú lù pé wọ́n máa fi ṣe yẹ̀yẹ́. Àwọn kan ní nígbà tí òjò rẹ́ẹ̀dì tó ṣú yẹn tó ká kú tí ò rọ̀ mọ́ wọ́n nítorí ẹ̀ ló fi bínú jáde kúrò òǹlù torí pé wọ́n máa fòun ṣe yẹ̀yẹ́. Méjèèjì náà ìkankan náà ni. Ìkankan náà ni méjèèjì. So ká máa dàbí ànábì Yúnúsà. Ká má wàá dàbí ànábì Yúnúsà. Tó ń sọ pé òjò ìyá yín ló sú yẹn. Tó ń sọ pé òjò ìyá yín ló sú yìí. Torí àwọn ọmọ mùsíbà tẹ́ ní tẹ́ bá sì kọ̀ntínú láti máa sọ̀rọ̀ sí ìgbẹ́mọ̀ láìda. Torí pé àwa ọmọ mùsíbà tẹ́ ẹ máa ní tẹ́ ẹ bá kọ̀ntínú láti máa sọ̀rọ̀ sí ìgbẹ́mọ̀ láìda. Láṣẹ ń sọ ní gbogbo. Ìdí nìyẹn tá a fi ń tẹnu mọ́ ní gbogbo ìgbà. Òun náà sì ni
ní ó jẹ́ ká tún padà síbi ọ̀rọ̀ yìí ó ní ó jẹ́ ká tún padà síbi ọ̀rọ̀ yìí lẹ́yìn táàtù máa sọ lásán tún sọ. kí ni ọ̀rọ̀ náà? Kí lọ̀rọ̀ náà? ẹnìkan ló kọ́kọ́ nígbà tí a sọ pé ẹni tí iṣẹ́ àdámọ̀ bá ṣe tẹ́rìbíyà fún kó jáde. Nígbà tá a sọ pé ẹni tí iṣẹ́ àdámọ̀ bá ṣe tẹ́rìbíyà fún kó jáde. ẹni tó lóun ó jáde. ẹni tó lóun ó jáde. nígbà tí ó jáde tí ó sọ̀rọ̀. ìgbà tí ó jáde tó sọ̀rọ̀. oníṣẹ́ Ibrahim kó ọmọ mẹ́wàá wá mọ́ríkàsì. oníṣẹ́ Ibrahim kó ọmọ mẹ́wàá wá sí mọ́ríkàsì. ṣé ìyẹn wá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tẹ́rìbíyà? ṣé ìyẹn ní òyìn ṣó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tẹ́rìbíyà ni? àbẹ́ ẹ̀gbọ́n. ṣùgbọ́n ẹ̀yin gbogbo ẹ̀ mọ́ríkàsì gbogbo ẹ̀ tẹ́ fi ń ṣe aṣíwájú yìí àwọn èèyàn wọn ò tó bẹ́ẹ̀ o. gbogbo ẹ̀yin mọ̀rìkàsí. kéwú ni wọ́n ké. àwọn tẹ́ fi ṣaṣíwájú yín yìí. kéwú. wọ́n kéwú. wọn láròjinlẹ̀. wọn ò láròjinlẹ̀ wọn ò mọ lọ́hùn. wọ́n kéwú lóòótọ́ wọ́n sì máa kéwú. àmọ́ wọn ò mọ lọ́hùn o wọn ò sì láròjinlẹ̀. nìkan náà tún wá jáde. nìkan náà wọ́n tún wá jáde. ó wá sọ pé ẹnìkan kó ọmọ mẹ́wàá lọ sí Cairo. nìkan báyìí ó ní ẹnìkan kó ọmọ mẹ́wàá lọ sí Cairo. ó ní ṣéwù tọ̀ríkà kan ó kó ọmọ mẹ́wàá lọ sí Cairo. ṣéwù kan tó sì mọ yìí mímọ̀. ṣéwù kan tó sì mọ yìí mímọ̀. kò kọ́ ọmọ rẹ̀ lọ Cairo. kò kọ́ ọmọ rẹ̀ jáde ọ̀dọ̀ rẹ̀ náà wà. ọmọ òun sì wá jọ̀gà lẹ́kọ̀ọ́. ọmọ òun sì wá lẹ́kọ̀ọ́ ju àwọn tọ̀hún yẹn lọ. kò lọ Cairo lọ. ju àwọn tó kó lọ sí Cairo lọ. wá sọ bẹ́ẹ̀. ó wá sọ bẹ́ẹ̀. wọ́n sì ní olóòwe máa òwe èròjà ló ń bà. wọ́n dẹ̀ ní olóòwe àwọn Yorùbá wọ́n ní olóòwe mọ òwe èròjà ní bà. àwọn ò sì bẹ̀rù jà. àwọn ò dẹ̀ bẹ̀rù jà o. àwọn ò ń jà o. àwọn ò ń jà o. àmọ́ àbẹ̀rù jà. àìjà wa gẹ́gẹ́ pé àbẹ̀rù jà. àìjà wa kìí ṣe bá àbẹ̀rù jà yíyọ ẹkùn lọ́jọ́ kọ́ o. tó bá fẹ́ bá wa jà. àbẹ́ tó fẹ́ bọ́ wa jà. àní bọ̀ jà. àwọn ò ní bọ́ ẹ jà. àmọ́ sọ pé ìjà ò dáa. àmọ́ sọ fún ẹ pé ìjà ò dáa. ṣé wọ́n fẹ́ bá wa jà àwa ò ní bá ẹ jà torí ṣé bẹ́ẹ̀ mo fìjà kọ́ àwa àmọ́ a sọ fún ẹ pé ìjà ò dáa o mọ́jà. a sọ tí ó fi yí ọ. a dẹ̀ sọ fún ẹ títí tí ó fi yí ọ pé ìjà ò dáa. ìwọ náà bá níjà mọ́. ìwọ náà bá níjà mọ́. torí wọn ò fìjà kọ́ wa. ṣé bẹ́ẹ̀ mo kọ́ wa níjà tiwa. wọ́n sì mọ̀já jà kò sẹ́ni tó mọ̀já jà tó gbogbo téèyàn ní láyé kò sẹ́ni tó ní tó ṣéwù. gbogbo ṣé bẹ́ẹ̀ mi sì mọ ìjà jà gbogbo téèyàn ní téèyàn fi jà láyé. gbogbo pé mo ní. ó jẹ́ ká jà kò sẹ́ni tó ní tó ṣéwù. ó jẹ́ ṣe nǹkan ìjà nìkan gbogbo nǹkan téèyàn. gbogbo nǹkan yẹ́nyẹ́ téèyàn máa ń ní. ò ní tó ṣéwù. ò ní tó ṣéwù. ò ní tó ṣéwù. ò ní tó ṣéwù. so kése pé èròjà ló ń bà wá. èròjà tó ní ń bà wá. àwọn ò kì í jà. àmọ́ wọn èéfì wọn ò fìjà kọ́ wa ni àwọn ò kì í jà. nígbà tí wàá sọ pé ṣé ò torí kàkàn. nígbà tí wọ́n ní ṣé ò torí kàkàn. ó kọ́ máa lọ sí Cairo. ó kọ́ ọmọ mẹ́wàá lọ Cairo. tẹ́gbọ́n rẹ̀ sì ti sọ. tẹ́gbọ́n rẹ̀ dẹ̀ ti sọ. Yàyà Kánò. Yàyà Kánò. Yàyà Fúlàní Kánò. wọ́n ti kọ́kọ́ sọ pé ṣé Ibrahim kó ọmọ mẹ́wàá lọ sí Cairo. wọ́n ti kọ́kọ́ sọ pé ṣé Ibrahim kó ọmọ mẹ́wàá lọ mọ́ríkàsì tó ń tọ́jú Cairo ló ń sọ. Cairo. tó kọ́kọ́ lọ Cairo. òun ti kọ́kọ́ sọ. òun ti kọ́kọ́ sọ. ìwọ náà ṣe wàá sọ pé ṣé ò tọ̀rí kàkan. ìwọ náà ṣe wàá sọ pé ṣé ò tọ̀rí kàkan. ṣé àwa mẹni tó ń bá wí. àwa mẹni tó ń bá wí. àwa mọ̀ o. amẹni tó ń bá wí. amẹni tó ń bá wí. àwa wá sọ̀rọ̀. àwa wá sọ̀rọ̀. lórí ẹ̀. lórí ẹ̀. n tá a sì sọ. n tá a sì sọ yẹn. èyí tí n tá a lè kó jẹ èmi ń kọ̀rọ̀ jẹ. àwọn ìkọ̀rọ̀ jẹ́ tiwa o. àwa sọ pé ibẹ̀ tí nínú àwọn ọmọ mẹ́wàá tí wọn ò lẹ́kọ̀ọ́ tẹ́nìkan yẹn náà ti yọ àfa àgbà láfíríkà. àwọn sọ pé tọ̀ nínú àwọn ọmọ mẹ́wàá tó kó lọ Cairo yẹn tí wọ́n sọ pé wọn ò lẹ́kọ̀ọ́ tó ọmọ àfa àti yíyẹn òun ni wọ́n fi ṣe ọ̀gá fún gbogbo àwọn àfa ní Áfíríkà
káfá rẹ̀ yẹn náà sì bẹ̀ lábẹ́ rẹ̀. àwa sọ bẹ́ẹ̀. Àwa sọ bẹ́ẹ̀. Àwọn ẹlòmíín náà sọ̀rọ̀. Àwọn ẹlòmíín náà sọ̀rọ̀, wọ́n sọ̀rọ̀. So nǹkan tó burú jù lọ́dọ̀ yín ni pé ẹ má rò pé kéwú tẹ kíyàn kò sẹ́ni tó ní làákàrè tí àwọn èèyàn ní làákàrè náà. Ní tó burú jù nínú àlámọ̀rí yìí ni wípé ẹ máa ń rò wípé kéwú tẹ kíyàn òun ni ó ti jẹ́ kẹ́ ẹ ní làákàrè. Ẹ sì ní làákàrè, àwọn èèyàn bẹ́ tí wọ́n ní làákàrè fà. Ṣé bọ́lọ́run ló ń fún yàn ní nǹkan? Ọlọ́run ò sọ Kùránì méjì kalẹ̀. Ọlọ́run ò sọ Kùránì méjì kalẹ̀ o. Kò sí rán ànábì méjì. Ànábì méjì kan lọ́wọ́ sì rán. Ànábì Muhammad ni. Ànábì gbogbo wa sì ni. Ànábì gbogbo wa sì ni. Àlùkùránì gbogbo wa ni. Àlùkùránì yẹn ẹyọ kan ni àlùkùránì gbogbo wa sì ni. So tẹ́ ẹ bá ṣe òdúdú làákàrè àwọn ẹ̀dá èèyàn, ó dà pé ẹ ti fi ààlà sí làákàrè àwọn ẹ̀dá èèyàn pé wọn ní làákàrè tó. Ó dàbí ẹni pé ẹ ti fi ààlà sí làákàrè àwọn èèyàn pé bẹ́ẹ̀ wọn ò ní làákàrè tó yín, ẹ̀ ríra yín pé bẹ́ẹ̀ ilẹ̀ ní làákàrè jù àbí. Yorùbá sì sọ pé ẹni tó gbọ́n tó lẹ́nìkan ò gbọ́n mọ́ ó lákọ̀wé ló ń sẹ́ni tó. Yorùbá dẹ̀ sọ wípé ẹni tó bá gbọ́n tó wá ní ẹnìkan ò gbọ́n mọ́ àbúrò ẹnìkan ò gbọ́n tóun akọ wèrè nínú ọ̀tọ̀ láàbù. So wọ́n wá jáde. Lẹ́yìn tó múná dání tó rí pé kò ṣe mú dá tó jùlẹ̀. Lẹ́yìn iná tó mú dání tó rí pé iná yóò ṣe mú dání tó jùlẹ̀. Wá ń sọ fún wa pé ṣé òkọ́ ló ń bá wí. Wọ́n padà wá jáde wọ́n sọ fún wa pé ṣé òkè nǹkan ló ń bá wí. Lẹ́yìn ìgbà tó ti gbá iná mú. Lórí pé kò ṣe ń gbámú tó jùlẹ̀. Ọ̀rọ̀ méjì ló wá sọ. Ọ̀rọ̀ méjì ló wá sọ nínú ọ̀rọ̀ yẹn. Èmi ò mọ̀ pé ó tún sọ mí lẹ́yìn ọkọ̀ máa lọ Cairo. Wá ní lẹ́yìn ṣé Tìjà ní Àbálà Báàsì ní gbogbo Áfíríkà yìí ṣé Ádámù ló yẹ ká máa gbé títóbi fún. Ó wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé lẹ́yìn ṣé Tìjà ní Àbálà Báàsì wípé ṣé Ádámù ló tún kù kan tó máa gbé títóbi fún láfíríkà nínú wìláyà. Tó o bá jẹ́ Tìjà ó wà tó máa fọsàn wá ní Tìjà ní àlò. Ìgbà tó wá fẹ́ fọ́ gbogbo ẹ̀ lójú papọ̀ pátápátá tó fẹ́ fọ̀sàn ó wá ní Tìjà ní àlò òun. Ìgbà tó fẹ́ ṣàtúnṣe pé òun sọ bẹ́ẹ̀ òun kó lóun bá wí wá ní ṣẹfẹ́ yóò ń kó ní Tìjà ní àlò. Ó ń tẹ́ láti fẹ́ ṣàtúnṣe pé ṣé nǹkan lòun bá wí ìkàkàn ó wá ní ṣẹfẹ́ yóò ń kó ní Tìjà ní àní. Nǹkan méjì tó jẹ́ kí mi padà fẹ́ sọ̀rọ̀ nìyẹn. Nǹkan méjì tó jẹ́ kí bàbá wọn padà fẹ́ sọ̀rọ̀ yìí nìyẹn. Ó pera ẹ̀ ní Tìjàníyà. Ó pera ẹ̀ ní Tìjàníyà. Ọ̀tún wá ní ogun àtàn jáde tán sọ̀rọ̀ ká lọ wá foríjì. Òtún wá ní gbogbo àwọn tí wọ́n jáde tán sọ̀rọ̀ ká lọ wá foríjì. Lórí ọ̀rọ̀ pé àwa sọ pé àwọn 10 tí wọ́n mú lọ Cairo bẹ́ẹ̀ náà ti yọ. Lórí pé àwa sọ wípé àwọn 10 tí wọ́n mú lọ Cairo yẹn nínú wọn ni wọ́n ti yọ àfáà àgbà fún gbogbo Áfíríkà. So nítorí sọ wá ni pé sí Ibrahim kọ́ ló ń bá wí. Nítorí sọ fún wa ni pé ṣé Ibrahim kọ́ ló ń bá wí. Ta ló wá ń bá wí. Gbogbo àtàn jáde. Sí ọ̀rọ̀ yẹn. Sọ̀rọ̀ yẹn. Ọwọ́ ìpè àgbẹ̀ káwá ṣe káwá tọrọ ìdáríjì. Ọwọ́ ní káwá túbọ̀ káwá tọrọ ìdáríjì. Mi ò ní tọrọ ìdáríjì ní tiẹ̀. Àwa ò ní tọrọ ìdáríjì ní tàwa o. Èmi tí mo sọ o. Bàbá àwọn táwọn sọ o. Tó a pé ọ̀pẹ̀rẹ̀ ń Tìjàníyà. Pẹ́pẹ́ ọ̀pẹ̀rẹ̀ ń Tìjàníyà. Bàbá mi ò ní sọ̀rọ̀ mọ́. Wàdíjà bàbá wọn ò ní sọ̀rọ̀ mọ́. Wọ́n á fi ń dẹ lóògbé ọ̀pẹ̀ ń ṣe Tìjàníyà. Bàbá wọn sọ categorically wípé ìwọ mútu tí o ṣe Tìjàníyà. Wàdíjà yóò kí ṣe Tìjàníyà. Lórí pé n tó sọ fún wa pé òfin wà náà òfin wà. Òfin pẹ̀lú ìgbà wà náà òfin wà náà. Nítorí tá fi sọ pé o kì í ṣe Tìjàníyà. Ó dẹ̀ ti rú òfin yẹn. Nítorí pé nígbà tó ń sọ pé lẹ́yìn ṣe Tìjàní gbogbo Áfíríkà ṣé Ádámù ló yẹ kó tóbi jù ló yẹ ká máa gba bàrà jù. Ní wìláyà. Nígbà tó ń sọ wípé lẹ́yìn ṣé Tìjàní Abdul Abbas kí ṣé Ádámù lọ́wọ́ tó yẹ ká tún máa gbé títóbi fún ní wìláyà ní gbogbo Áfíríkà. Ṣé Ibrahim Áfíríkà ló wà? Ṣé Ibrahim Áfíríkà ló wà? Ó sì làlífà ṣe Tìjàní. Ó sì làlífà ṣé Tìjàní. Àbí kí ló fẹ́ sọ fún wa? Ṣé Ibrahim ni àlífà ṣé Amada Tìjàní? Ṣé Ibrahim òun ni àlífà ṣé Amada Tìjàní? So ọdẹ
ọtí abandon sí Ibrahim. Ó ti abandon sí Ibrahim nìyẹn. Ọdẹ pera ẹni sí ọtìpara ẹni Tìjàníyà. Ó lè pera ẹni Tìjàníyà. Lásìtà Tìjàníyà. Wàláhì ò kì í ṣe Tìjàníyà. Tí wọ́n lè jẹ́ Tìjàníyà ni ọ́. Tó gbé Tìjàníyà ni ọ́. Sọ mùkádàm tó fọ́ lọ́wọ́. Mùkádàm tó fún ẹ lọ́wọ́ wíìdì jáde tó wá sọ síta. Àwọn ọ̀rọ̀ tá à ń sọ ibi à ń sọ pẹ̀lú ọtọ́rìtì látọ̀dọ̀ àgbàlagbà ni kò ń sọ̀rọ̀ lásán. Ọ̀rọ̀ tó ń sọ yìí pẹ̀lú ọtọ́rìtì látọ̀dọ̀. Bàbá wa ṣe é tí wọ́n fi tí ò jáde fúlàlà ọ̀jẹ̀ gbá ọ̀kadà ni. Tí ò jáde jẹ́ ìjọ́dún. Àti kí ló fẹ́ sọ? Bàbá wa ṣe é tí wọ́n fún ọba tẹ̀lé kọ̀ọ̀tìmẹ̀tì. Bàbá ṣe lọ́ọ̀lù mẹ̀tì jẹ́ ìjọ́dún. Wọ́n ṣe é tí wọ́n fi tí ò jáde jẹ́ ìjọ́dún. Ẹnì kankan láti bìkan níbìkan. Wọ́n fẹ́ tí ìgbèkúgbè wọnú Tìjàníyà. Ní Nàìjíríà wà yìí. Sáà ni Mùkẹ́dẹ́ ọ̀gbìn jáde kó wá sọ. Sáà ló ṣe é tí wọ́n fún. Wọ́n fẹ́ sọ Mùkẹ́dẹ́ ọ̀gbìn yẹn kẹ́kẹ́ gbé wò káwọn wò. Sáà ló ń gbọ́ tó kò tún ju wọlé. Tí wàá dámà. Tí wàá dámà náà tó fi púpọ̀. Agbẹ̀yìnbẹ̀yìnjẹ wà, agbẹ̀yìnbẹ̀yìnjẹ wà, ẹni wọ̀nyí sáàrin agbẹ̀yìnbẹ̀yìnjẹ ni yóò. Ìyàyà Kùránì, nínú ọ̀rọ̀ tí Ìyàyà Kùránì sọ. Ó ti sọ àwọn ọ̀rọ̀ kan kódà kó máa fọdún mẹ́wàá sọ̀rọ̀ lọ lórí ọ̀rọ̀ yìí àti ẹ̀mí ìrìwò mọ́ torí kó ti sọ àwọn ọ̀rọ̀ kan pẹ́pẹ́ ọ̀rọ̀ yẹn gbogbo ẹni tó bá ní làákàyè láti pẹ̀lẹ́ gbẹ̀dá ìdíjẹ́ ní ìlú wa. Àjẹ́bí Muhammad sẹ́nu náà. Ó ní ẹni tó bá sọ ìsinmi òótọ́ kó tètè lọ gbé àga rẹ̀. Kókó pípa rẹ̀ lẹ́sìn náà. Ọba wa kàlẹ̀. Tí ó Adama, wọ́n sọ̀rọ̀ tí ó fẹ́ dáadáa. Wọ́n ní títí Adama bá rí wípé ọ̀nà ní títí ó fẹ́ tó àwọn ọ̀bá tẹ̀lé. Títí Adama ló sọ báyìí sí ẹ̀. Àti wọ́n kọ́ ní síra tí wọ́n sọ bẹ̀. Títí tí Adama ò dùn sí ẹ. Láì títí tí Adama ò dùn sí ẹ. Ayọ̀kan tó yẹ. Ó ti já ìwọ pẹ̀lú tí Adama. Gbogbo yìí wọ́n tó wáyé kò tó tí Adama. Títí máa wù náà sì sí. Àwọn èèyàn mọ̀ ẹ́ dáadáa. Wọ́n fẹ́ ṣe yẹ̀yẹ́ ni. Wọ́n gbọ́ ọ̀pọ̀lọpọ̀ gbọ́ wọ́n mú ẹ̀ hàn ni. Sọ yẹn o, àti nǹkan tó sọ yẹn ò dáa. Nǹkan sọ yẹn ò dáa. So, bàbá dáadáa tó ṣe dáadáa. Bàbá dáadáa tó ṣe dáadáa. Ó dẹ̀ fi àwọn ọ̀nà lẹ̀ fún yín tẹ́ ẹ̀ máa tọ̀. Ó dẹ̀ fi àwọn ọ̀nà dáadáa lẹ̀ fún yín tẹ́ ẹ̀ máa tọ̀. Ó dẹ̀ lọ tán ẹ̀dẹ̀ mú ọ̀nà yẹn ẹ̀rín ẹ̀ lọ dá ọ̀nà tí yín lẹ̀. Ó dẹ̀ lọ tán ẹ̀dẹ̀ bà ọ̀nà yẹn jẹ́ ẹ̀dẹ̀ pa ọ̀nà yẹn ti ẹ̀rín mọ́ àwọn ọ̀nà tí yín ni wọ́n lọ dálẹ̀. Ṣé Ádámọ̀ tó gbé tírà lọ fáàsì lọ sí tàwásì lọ́dọ̀ ṣe Tìjání ní òkà Tìjání àkú? Ṣé Ádámọ̀ tó gbé tírà lọ sí fás láti lọ fi Tìjání ṣe tàwásì ní ṣé ó ní ọ̀wá ka Tìjání àkú? Mi ò mọ̀ pọ́nà ni. Ṣé ó ní ọ̀wá mọ̀ pọ́nà ni? Lásìkò tí wọ́n sì gbé tírà lọ sí tí wọ́n gbé tírà lọ fásì. Àsìkò tí ṣé Ádámọ̀ gbé tírà lọ fásì yẹn. Ṣé Ibrahim Làlífà ṣe Tìjání náà? Ṣé Ibrahim Làlífà ṣe Tìjání náà? So oníṣìyẹn jẹ́ wá fún yín lápèjúwe.
Bá ní ká fún wa lápèjúwe. So ṣeéṣe kẹ́nìkan wá Amẹ́ríkà sí nísìn níbi tí ṣéwù sí Ádámọ̀ sùn. So ṣeéṣe kẹ́nìkan wá sí Amẹ́ríkà níbi tí ṣé Ádámọ̀ sùn. Kó wá ní kò sí tó kan mùdírù ń bẹ̀. Kó wá ní kò sí tó kan mùdírù ń bẹ̀. So easy bẹ́ẹ̀. So possible. Òun ló wà lórí àga. Mùdírù ló wà lórí àga náà. So ṣeéṣe bẹ́ẹ̀. Àgbáyé là ń bá sọ̀rọ̀ yẹn bá wa. Gbogbo àgbáyé là ń bá sọ̀rọ̀ ilé ìfìlà ká ìgbé. So possible kẹ́nìkan sọ pé òun fẹ́ wá sí Amẹ́ríkà níbi tí ṣé Ádámọ̀ sùn sí. Kó wá sọ pé kò sí tó kàn pẹ̀lú mùdírù tó wò. Wọ́n ní ṣé Ádámọ̀ ló ń wá bá. Kó wá ní ṣé Ádámọ̀ ló ń wá bá. Ṣé bá làlífà? So. Gbọ́dọ̀ ṣó Ibrahim, ọ̀bẹ̀rẹ̀ ṣó Tìjání. Wọ́n á ní kò sí tó kàn pẹ̀lú ṣó Ibrahim. Ṣé Ibrahim làlífà ṣe Tìjání? Ṣé Ibrahim làlífà ṣó Tìjání náà? So ẹ ń bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé ànílàkàrì náà. Ẹ ń bá wa sọ̀rọ̀ bí gbàgbà nílàkàì. Àwọn nílàkàì fa. Àmọ́ntà ń sọ fa. Àdèmọ́ntà ń ṣe. Ẹ jẹ́ ká jọ ọ̀rọ̀ síra wa lọ́kan. Ẹ ṣe ká jọ ṣera wa lọ́kan ló dájú. Mo dẹ̀ ń sọ gbogbo ìgbà pé gbogbo àwọn ẹni Ọlọ́run ẹyọ kan ni wọ́n. Gbogbo bàbá wa ń sọ ní gbogbo ìgbà ní gbogbo àwọn ẹni Ọlọ́run ẹyọ kan ni wọ́n. Iṣẹ́ wọn ló yàtọ̀. Iṣẹ́ wọn tí wọ́n gbé dání ló yàtọ̀. Inna sa'yakum lashatta. Inna sa'yakum lashatta. Ọ́fíìsì kan náà ni wọ́n wà, ọ́fíìsì ẹyọ kan náà. Ọ́fíìsì kan péré ló wà. Ẹni tí wọ́n bá sọ pé ẹni Ọlọ́run. Tó bá ní ẹni Ọlọ́run. Ẹni tí wọ́n jẹ́ ni rẹ̀ yẹn. Ẹni tí wọ́n jẹ́ ni rẹ̀ yẹn. Ẹyọ kan ni. Ẹyọ kan ni. Tí sọ náà, Allahu Akbar. Allahu Akbar. So kò pé méjì. Kò pé méjì. So ìwọ Mufti tó wá sọ pé ṣé Ibrahim kọ́ ló ń bá ṣé Ibrahim ló ń bá wí. Ìwọ tó péré ẹni Mufti tó wá sọ pé ṣé Ibrahim kọ́ ló ń bá wí. Àwa mọ̀ ṣé Ibrahim ló ń bá wí. Sọ ẹni tó ń bá wí. Sọ ẹni tó ń bá wí irọ́ ló pa. Sọ ẹni tó ń bá wí pé ṣé ìwù báyìí ẹni ọ̀tọ̀ ni tí mo rọ̀ tán ṣé ìwù báyìí ni mò ń bá wí. Tó bá sọ yẹn tán kò tí ì tán o àwọn ọmọ rẹ̀ mẹ́wàá tó ti mọ̀ pé ọmọ mẹ́wàá náà kó lọ ọ̀ dárúkọ àwọn ọmọ mẹ́wàá yẹn lọ́kọ̀ọ̀kan. Wọ́n sọ ẹni tó ń bá wí jáde síta. Ìwọ tó péré Mufti yìí jáde síta. Wọ́n sọ ẹni tó ń bá wí níbo ní ṣé Ibrahim kọ́. Wọ́n ti wá dárúkọ pé ẹni báyìí ni ó wàá sọ àwọn ọmọ rẹ̀ mẹ́wàá tó kó lọ sí Cairo yẹn. Ó sì dárúkọ àwọn ọmọ yẹn lẹ́yọ kọ̀ọ̀kan. Ìgbà náà la rẹ̀ lè. Ìgbà yẹn wàá mọ̀ pé. Yóò tẹ́ mi lọ́rùn ó lè tẹ́ àwọn kan lọ́rùn bẹ̀ẹ̀ títí nìsín kò tẹ́ mi lọ́rùn. Ó lè tẹ́ wọn kan lọ́rùn àmọ́ kè tẹ́ wa lọ́rùn o. Ó wàá sọ àwọn ọmọ yẹn ó dárúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Ìgbà yẹn wàá mọ̀ pé ó kéé lọ́gájábá ìlú kan. Kódà tó lọ Cairo á lọ wádìí pé ṣé àwọn ọmọ yìí wá sí. Kódà á tún wádìí ní Cairo pèsè àwọn ọmọ yìí wá Cairo ṣe wá kéwú. Wọ́n pé mẹ́wàá. Àkọrúkọ àlọ́ Cairo. Àkọrúkọ wọn lọ aláwọ̀ èèyàn ń bẹ̀ dáadáa. Ìgbà náà láti wá sọ íńtánẹ́ẹ̀tì pé ọ̀dọ́ bá ní kí n ṣe sìgìfàrù ńgbà yẹn. Kódà máa pe ogun ẹ̀gbẹ́ bá mi ṣe sìgìfàrù. Nígbà yẹn láti wá ní ká ṣe sìgìfàrù ìgbà yẹn á wà ṣe sìgìfàrù. Á wà tọrọ àforíjì. Kódà á tún sọ sórí íńtánẹ́ẹ̀tì pé gbogbo èèyàn ẹ bá wa tọrọ àforíjì o. Tó bá ti lè rí mú wá bẹ̀. Gbogbo tó bí eléyìí ni pé Tìjání àtọ̀pẹ̀rà rẹ̀. Gbogbo tó fa eléyìí òun ni Tìjání àtọ̀pẹ̀rà ẹ̀. Ọmọ tó ń pè Tìjání ẹ̀. Àní ó dárúkọ mùkádàmù ẹ̀ka rí. Dárúkọ mùkádàmù. Dárúkọ mùkádàmù ẹ̀ka mọ̀ ń wò. A lọ bá mùkádàmù yẹn. A lọ bá a pé sẹ́yìn lẹ pòdúsì irú eléyìí. Nóbì jókè o, kò ń ṣeré o. Kò ń ṣeré o. Ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yóò ń ṣeré o. Ọ̀rọ̀ Tìjàníyà tá à ń sọ yìí. Ọ̀rọ̀ ṣóògbé kì í ṣeré o. Àwọn òfin ṣeré o. Kò ń ṣeré o. Bọ́mọ kí wọ́n mú léré àwọn ò mú léré o. Àwọn àgbà tẹ̀rí ká Tìjàní torí ká ń lálàkàlà. Àwọn ògbà Tìjàníyà torí pé à ń lálàkàlà. A sì gbá torí pé à ń wówó. A sì gbá nítorí pé à ń kọ́ ilé ọkọ̀ lọ́wọ́ parí ẹ̀. A sì gbá nítorí pé à ń kọ́ ilé ọkọ̀ lọ́wọ́ lè parí ẹ̀. Àgbà tẹ̀rí ká Tìjàní nítorí pé a fẹ́ dẹni Ọlọ́run, a fẹ́ mọ Ọlọ́run. Àgbà tẹ̀rí ká Tìjàníyà nítorí pé a fẹ́ dẹni Ọlọ́run, a fẹ́ mọ Ọlọ́run, a fẹ́ súnmọ́ Ọlọ́run. Nígbà tí torí ẹ̀gbá nìyẹn. So tẹ̀ríkà Tìjàní àti wa ó yàtọ̀ sí ti yín tẹ̀ ń ṣe yìí. Tẹ̀ríkà Tìjàní àti wa ó yàtọ̀ sí ti yín tẹ̀ ń ṣe yẹn àtàwọn mí tó ń rí yẹn o. So ẹ̀yin lẹ́sìn lẹ́nu ń ta. Ẹ̀yin lẹ́sìn lẹ́nu ń ta. Tẹ́ bá wá wí. Tẹ́ bá wí. Àwọn èèyàn rò pé bó ṣe rí lẹ̀ ń wí yẹn. Àwọn èèyàn máa rò pé bó ṣe rí lẹ̀ ń wí yẹn. Káwá dákẹ́. Káwá dákẹ́. Ọlọ́run ò bí wa. Dákẹ́ Ọlọ́run bí wa àwọn sì ní dákẹ́. À ní dákẹ́ o.
àwọn lọ fi àwọn sẹ̀rífì kan tẹ ìwọ mufti àwọn fi sẹ̀rífì kan tẹ jọ ya fọ́tò ìyẹn ò náà nídìí. ó wá fi sẹ̀rífì kan tẹ ya ọjọ́ afọ́tò wá post ẹ̀ ṣé o náà wá nídìí yẹn ni. nídìí yẹn. àwọn ò nídìí yẹn. mo ti sọ láì mọye ìgbà. Bàbá ti sọ láì mọye ìgbà. Nígbà tí ìsìláàmù dé. Ìgbà tí ìsìláàmù dé. Ó dé fún gbogbo ẹ̀dá tọ́lọ̀ wà máa rìsálẹ̀ náà ká. Wà máa rìsálẹ̀ ká illa rahmatan lil alamina. Gbogbo ẹ̀dá ló dé fún. Gbogbo ẹ̀dá ní ìsìláàmù dé fún. Àwọn díẹ̀ ní gbà. Àwọn díẹ̀ tí wọ́n gbà á. Yahudi ò gbà. Yahudi ò gbà. Nasara ò gbà. Nasara ò gbà. Màjúsí ò gbà. Màjúsí ò gbà. Àtàwọn mí bẹ́ẹ̀. Àwọn díẹ̀ náà gbà. Tẹ̀ríkà dé. Tẹ̀ríkà dé. Tẹ̀ríkà pọ̀. Tẹ̀ríkà pọ̀. Tọ̀dọ̀ tiwa là á sọ. Tọ̀dọ̀ tiwa tẹ̀ríkà Tìjàníyà tiwa là á sọ. Ó dé. Ìgbà tó dé. Ó dé fún gbogbo Mùsùlùmí. Gbogbo Mùsùlùmí ni tẹ̀ríkà dé fún. Mùsùlùmí díẹ̀ ló gbà. Mùsùlùmí díẹ̀ ló gbà. Ṣé ẹni tí ò gbà sílámù lánìí kó wá ṣe tẹ̀ríkà? Ṣé ẹni tí ò wá gbà sílámù náà sọ kó wá ṣe tẹ̀ríkà? Mùsùlùmí díẹ̀ ló gbà. Mùsùlùmí díẹ̀ ló gbà. Ṣé o sì sọ? Wọ́n ṣé ó fẹ́ dẹ̀ sọ. Ṣé ó Tìjàní dẹ̀ sọ? Àdúgbò àdúrí ìtọ̀wé láti wàkí áṣírí zámánì láti ìfàyèdàtì. Ṣé Tìjàní ló sọ bẹ́ẹ̀? Ṣé ó Tìjàní ló wí bẹ́ẹ̀? Abúlé àgbà ẹ̀ṣẹ̀ rọ̀ tí ẹ̀ láwọn. Nígbà tí Fẹ́dọ̀ náà sì dé. Ìgbà tí Fẹ́dọ̀ dé. Kìí ṣe gbogbo Tìjàníyà ló gbà. Gbogbo Tìjàníyà ni Fẹ́dọ̀ dé fún àmọ́ kìí ṣe gbogbo Tìjàníyà ló gbà o. Ṣé Mùsùlùmí tí ò ṣe Tìjàníyà? Mùsùlùmí tí ò ṣe Tìjàníyà. Lẹ́nu kó wá ṣe Ṣé o fẹ́ wà ní kó ṣe Fẹ́dọ̀? Àbí gbogbo èèyàn tí ò ṣe Islam tí ò ṣe tẹ̀ríkà ṣé o fẹ́ ní kó wá ṣe Fẹ́dọ̀? Bó ṣe ń bọ̀ nù. Bó ti ń bọ̀ nìyẹn. Ará àwọn tí wọ́n gbógun ti Islam. Ará àwọn tí wọ́n gbógun ti Islam. Ará àwọn tí wọ́n gbógun ti àwọn náà Mùsùlùmí tí wọ́n gbógun ti Tìjàní. Àtúnú àwọn kan tí wọ́n dìde náà Mùsùlùmí tí wọ́n gbógun ti Tìjàníyà. Àánú àwọn Tìjàní tí wọ́n gbógun ti Fẹ́dọ̀. Àtúnú àwọn kan nínú Tìjàníyà kan náà tí wọ́n gbógun ti Fẹ́dọ̀. Nínú àwọn tí wọ́n gbógun ti Fẹ́dọ̀. Nínú àwọn tí wọ́n gbógun ti Fẹ́dọ̀. Wọ̀ yí wà nù. Ó ní wọ́n yí wà nínú wọn. Ìwọ mufti, ìwọ tó pera ẹ ní mufti yìí. Wàlẹ́ ò wà nù. Ó wà nínú àwọn tó gbógun ti Fẹ́dọ̀. A dẹ̀ ti confirm ẹ̀ bẹ́ẹ̀ àti rí bẹ́ẹ̀. Ìwọ mufti yìí tó pera mufti yìí ó gbógun ti Fẹ́dọ̀. Tó bá túnra rẹ̀ ṣe. Tó bá fẹ́ wá túnra ẹ ṣe. Ó lè túnra rẹ̀ ṣe. Ó lè túnra ẹ ṣe o. Bọ́rọ̀ ṣe rí là ń sọ fún ọ. Àmọ́ bọ́rọ̀ ṣe rí báyìí òun là ń sọ fún ẹ. Tó o bá ní gbógun ti Fẹ́dọ̀. Tó o bá ní gbógun ti Fẹ́dọ̀. Ṣé Ibrahim lọ́lọ́run ló gbé Fẹ́dọ̀ wá? Ṣé Ibrahim ló gbé Fẹ́dọ̀ wá? Tìjàní àtọ́ ló ń ṣe. Tìjàní àtọ́ ló ń ṣe. Ẹni tó yà nábì fún ní tọ̀ríkà yẹn. Ẹni tó yà nábì fún ní tọ̀ríkà yẹn. Tí ṣe ṣé ọmọdé Tìjàní Abul Abbas. Ó ní Fẹ́dọ̀ ó dé. Ó ní Fẹ́dọ̀ ó dé. Ẹnìkan ni ó sì mú wá. Ẹnìkan ni ó sì mú wá. Ṣé Ibrahim ló mú wá? Ṣé Ibrahim ló mú Fẹ́dọ̀ yẹn wá? Ó wá ní gbogbo Áfíríkà. Ó wá ní gbogbo Áfíríkà. Kò sẹ́nìkan tó tó ṣe Ádámọ̀. Kò sẹ́nìkan tó tó ṣe Ádámọ̀. Sórí pé o ti wúwo kú rí. O ti jábọ́. O ti fọ́kàn. Tó o bá pera ní Tìjàníyà. Tó o bá pera ní Tìjàníyà. Tó wá jẹ́ nìkan ordinary èèyàn kan ló sọ báyìí. Dájọ́ ordinary èèyàn kan ló sọ báyìí. Ní sọ báyìí. Àwọn ò ní sọ kankan lé mọ́. Àwọn òpin eléyìí kò wulẹ̀ gbádùn tẹ́lẹ̀. Àní wulẹ̀ ní sọ nǹkan. Àmọ́ àṣẹwọ̀gbọ̀ ò gbádùn. So gbogbo ohun tó wá bí eléyìí nìkan wọ́n ní ká máa tọrọ dáríjì. Èyí tó bí tá à ń sọ yìí tá a fi ń sọ̀rọ̀ báyìí ni pé o tún wá jáde lẹ́nu rẹ pé ká máa tọrọ dáríjì. Ìgbà tó yẹ kó sọ ni pé ẹ má bínú ẹ̀yin gbogbo Tìjàníyà ẹ má bínú o. Èyí tó yẹ kó sọ ni pé o bẹ Tìjàníyà ẹ má bínú o. Mẹ̀tẹ́ ó fọ́bọ́ lọ wá. Tó o bá sọ bẹ́ẹ̀ ni àbáwọ̀ ẹ̀ràn àná. Ìtọ́ wa wí tọ́ ní ká máa tọrọ dáríjì. O tún wá fọ̀bọ́ lọ wá. Tọ́ ní pé ṣé Ibrahim kọ́lọ́mbà ọ ti fọ́bọ́ lọ wá. Èyí tó ní pé ká máa tọrọ dáríjì ní pé ṣé Ibrahim kọ́lọ́mbà wí. Fọ́bọ́ lọ wá. Ó fọ̀bọ́ lọ wá nìyẹn. Báwọn yẹn bá sì gba ọ̀bọ. Báwọn mi bá gba ọ̀bọ yẹn. Mi ò lè gbà. Àwọn ò lè gbà bàbá wo ò lè gbà. Àwọn ni ó sì gbà. Tó bá fọ̀bọ́ lọ àwọn Tìjàníyà mi tó bá gbà. Àwọn ò lè gbà o. Mo ti sọ pé ilẹ̀ ti mọ́. Ilẹ̀ ti mọ́. Ìtumọ̀ ẹ̀ ni pé ojú wa ti là. Àti mọ tó yẹ ká mọ̀. Ọ̀rọ̀ Ọlọ́run là ń sọ yìí kì í sọ̀rọ̀ ti anybody. Ọ̀rọ̀ Ọlọ́run là ń sọ yìí kì í sọ̀rọ̀ anybody. Kì í sọ̀rọ̀ anybody. Àmọ́ sọ̀rọ̀ Ọlọ́run. So Ọlọ́run tó yafalu ma yasau wa yakhtaru ma yasau. Allahu Akbar. Ọlọ́run ọba yìí máa ṣe tó wù mí. Ẹni tó bá lè bu Ọlọ́run máa ṣàlẹ́sà. Mo sọ fún yín pé béèyàn bá lòun lágídí.
àti bàbá rẹ̀ máa ń sọ pé bẹ́ẹ̀ yẹn bá lòun lágídí. Kó máa rántí pé ẹlòmíì lè máa lágídí jù mí lọ bí mo ṣe wáyé. Kó máa rántí pé ẹlòmíì wà tó ẹgbẹ́ ó lágídí jù mí lọ báyà. Ó mọ̀ ní wà tó máa lágídí jù mí lọ. Tó bá ní ìmọ̀. Tó bá wọn nímọ̀. Nígbà lèmi ó máa pọ̀ lágídí. Ẹ lọ́ mọ̀ pọ̀ lágídí. Tó bá ti ronú pé ẹlòmíì lè wà tó lágídí tó àbújù ọ lọ gbà ó lágídí. Tó o bá ti lè ronú wípé ẹlòmíì wà tó lè nímọ̀ jù ẹ lọ àbí tó lágídí jù ẹ lọ, ìgbà lára mọ̀ pé olóòótọ́ ò lágídí. Àmọ́ tó lágídí kó máa rò pé kò sí alágídí. Kò sí alágídí bíi tiẹ̀. Ó ti ta Ọlọ́run láyà. Ó ti ya wèrè. Ó ti sọ pé kò sọ́lọ̀. Ó ti ní kò sọ́lọ̀ nìyẹn. Ọlọ́run ó dá alágídí kan síwájú rẹ̀. Lójú ẹsẹ̀. Ọlọ́run dẹ̀ máa kírètì alágídí tó ya wèrè jù ẹ lọ. Yóò fọ ẹ létí kò sí tó ṣe. Alágídí tó bẹ́ lójú ẹsẹ̀ tó fọ ẹ létí. Tí o sì tó ṣe. Tó bá lọ nímọ̀. Tó bá lọ nímọ̀. Tí mi ò fi gbà pọ̀ nímọ̀. Tó fi gbà pọ̀ tá a fi gbà pọ̀. Ìtí bàbá wọn fi gbà pọ̀ nímọ̀. Kó máa rò pé ẹlòmíì lè wà tó nímọ̀ tó mi. Ó ní kó máa rò nínú ẹ̀mí rẹ wípé ẹlòmíì lè wà tó nímọ̀ jù mí lọ bá. Tó bá dẹ̀ ti ń ro lẹ́mìí. Tó bá ti ń ro lẹ́mìí. Wàá máa wù níwà. Ó máa wù níwà á rí nínú wà rẹ. Yóò máa hàn nínú ọ̀rọ̀ rẹ̀. Yóò máa hàn nínú ọ̀rọ̀ rẹ. Àwọn tó bá ti ń hàn nínú ọ̀rọ̀ rẹ̀. Àmọ́ tó bá ti hàn nínú ọ̀rọ̀ rẹ. Pé kò sí ẹlòmíì mọ́. Wípé kò sẹ́lòmíì mọ́ tó nímọ̀ tó ẹ. Nísìnyí, Ọlọ́run dẹ̀ máa kírètì ẹ̀tọ́ àwọn pé ogún ọdún ni wọ́n fi máa kọ́ ẹ ní kí ó rà ìwò tíra. Kò sí ilẹ̀ ti mọ́ sí àṣẹ ń sọ fún pé ilẹ̀ ti mọ́. Àná sọ pé ilẹ̀ ti mọ́, ojú wa ti là, kò sọ́kọ̀ ló ń bẹ̀rẹ̀. Ojú ayé ti là, ojú ayé ti là. Ayé ìta náà ti yàtọ̀ fún èní. Ayé ìta náà ti yàtọ̀ fún èní. Ọpẹ́sàn àná kọ́ lọ ọpẹ́sàn tèní. Wọ́n ti ń ṣe é tẹ́lẹ̀tẹ́lẹ̀ lánàá. Bẹ́ẹ̀ kọ́ ni lẹ́ni o. Àsọgbé tàná. Àsọgbé tàná. Kò ṣe é sọgbé. Bẹ́ẹ̀ ká sọ kò sẹ́nibọ̀dì tí ó bí wá. Ó lè sọgbé lẹ́ni o. A lè dá ọ̀rọ̀ padà sẹ́ni tó bá wù wá lẹ́nu. Kò sẹ́ni tí ó dá padà sáwà lẹ́nu. Ọlọ́run ti jáde. Ọlọ́run ti jáde. Jáde síta. Ọlọ́run ti jáde síta gbogbo ẹ ti hàn pàǹpà. Àmẹ́ ẹ̀ rí. Àmẹ́ ilẹ̀ ẹ̀ rí. Wàdúnkìrù yìí ṣí iná níbo ní jẹ́ bẹ́ẹ̀. Ẹ bá ti fẹ́ kálàáfíà wà. Ẹ bá ti fẹ́ kálàáfíà wà. Ẹ máa rò pé ń tẹ níyàn ẹlòmíì náà ni. Ẹ máa rò nínú ẹ̀mí yín kẹ́ẹ̀dẹ̀ máa gún níwà wípé tẹ́yìn náà ní ẹlòmíì nírú ẹ̀ o àbí kó tó ju tiyín lọ. Bí ẹ bá ti rò bẹ́ẹ̀ ẹ ní àlàáfíà. Àlàáfíà máa wà. Àbẹ́kẹ́ máa wò pé wàdúnkìrù yìí ṣí iná. Lájí tá a wà yìí. Olùjà àlàáfù. Kàlífàtìlà. Iná lè bọ́ tìlà Kàdà sàwúkọ́. Ó ní iná lè bá tìlà. Ó ní iná lè bá tìlà. Irọ́. Irọ́. Sàwúkọ̀. Sàwúkọ̀. Ló bá ń wúkọ́. Ní bá ń wúkọ́. Ẹ gbọ́. Irọ́. Gbogbo tó pè ní irọ́. Ó ti wúkọ́. A ti gbàgbọ́ pé rọ́ ni. Ẹ̀yin a máa wúkọ́ kéèyàn máa. Èyí wọn máa wúkọ́ kẹ́yìn tó ní làákẹ́ máa wùká. Kò sí làákàrí rárá. Bẹ́ẹ̀ agọ̀gán bẹ́ẹ̀ wúkọ́ yóò gbọ́gbẹ́ nìkan wúkọ́. Bẹ́ẹ̀ yẹn bá wúkọ́, kéèyàn pọnú kan yóò mọ̀ bẹ́ẹ̀ nìkan wúkọ́. Bà wúkọ́, o ti wúkọ́. Irọ́ ti wúkọ́. A ti rí ikọ́ tí irọ́ wú. Àmọ́ ti sọ́njú ò lè gbé. Tẹ́ bá lẹ kéwù kan. Wàá ti sọ pé tẹ́ ẹ bá lẹ kéwù kan. Ẹ bẹ́ẹ̀ fi kéwù yẹn abáyé mi jà. Tẹ́ ẹ bá fi kéwù yẹn bá bàbá wa jà. Àá fọ Ọlọ́run bá yín jà. Bàbá wa fọ Ọlọ́run bá yín jà. Tọ́lá wo ní kéwù Ọlọ́run la ní. Mo dẹ̀ fẹ́ ké. Bàbá dẹ̀ fẹ́ ké. Àmọ́ ń gbà mo rí i pé kéwù yìí mọ̀búní àlàlùfáàtì la eléyìí lágídí o. Ìgbà tí bàbá rí pé kéwù eléyìí lágídí o. Àwọn àwòkọ́ Ọlọ́run tóbi jù. Ọlọ́run ní gbogbo ẹ̀. Wọ́n á rí i pé kéwù ni Sètánì kéwù kẹ̀. A ń gbé Sètánì mọ̀ kéwù kẹ̀. Ó mọ̀ kéwù. Kí ló dá wàhálà lẹ́ láàrin àtọ́lọ́? Kí ló dá wàhálà láàrin òun àtọ́lọ́hun? Ṣé kéwù yìí ni? Ṣé kìí ṣe kéwù yìí ni? Káyì. Ẹ jẹ́ lọ kó bàtà àwọn ẹni Ọlọ́run jẹ. Ẹ jẹ́ lọ kó bàtà àwọn ẹni Ọlọ́run jàre. Ká sì kó Ọlọ́run sì mú kéwù yẹn wá. Ọgbà mi ò tẹ̀ kéwù. Yes. Ọba ti jẹ́ kéwù. Ọba ti jẹ́ kéwù. Èmi ò kéwù. Kéwù. Àmì jájọ sọ̀rọ̀. Àmì jájọ sọ̀rọ̀. Bọ́ síta kájọ sọ̀rọ̀. Bọ́ síta kájọ sọ̀rọ̀ náà. Sọ tiẹ̀ kí mi sọ sí. Sọ tiẹ̀ kémi náà sọ tèmi. Tó jẹ́ pé tọ́lọ́ yìí bọ́ta. Àwọn òsì ní kẹ̀kẹ́ mi jọ lọ́nà. Ẹ̀yin tẹ́ ẹ kéwú tí ò gbagidi mọ́ ká ẹ̀ lọ́dọ̀ yìí. Ẹ̀yin tẹ́ ẹ kéwú
tí kò gba gírímọ́ńkà ìkúrò lọ́wọ́ yín. Tẹ́ kéwú tí ò mú kẹta kúrò lọ́dọ̀. Ẹ̀yin tẹ́ kéwú tẹ́ ní kéwú yóò gbà kó bá kẹta kúrò lọ́kàn yín. Gbogbo kéwú. Gbogbo kéwú. Wàláhì tàláhì gbogbo tí jẹ́ kéwú. Gbogbo tí ń jẹ́ kéwú. Bàbá búra pẹ̀lú kọlọ́run. Kò sí sẹ́jú làákàyè ní oyè òpin kéwú. Làákàyè ó ní òpin kéwú. Làákàyè ni. Làákàyè. Ni kéwú ń díìlì ló ń bá. Làákàyè ni kéwú ń bá díìlì. Ní nafsi. Láti inú nafsi. Ìlàlá àkìlì. Lọ sí àkìlì ni. Kò sí kéwú kan téèyàn ké tó ráàyè débi kọ́líbù. Kò sí kéwú kan téèyàn ké tó ráàyè dé kọ́líbù. Láti inú nafsi bọ́ sínú àkìlì ni. Ìrìn àjò rẹ̀ sì dúró àkìlì lọ lẹ́yìn tó bá débẹ̀ gan. Àti kéwú rẹ̀ bá débẹ̀. Ẹlòmíì gan kò lo oṣù kan nínú àkìlì tó padà sí nafsi. Ẹlòmíì tó kéwú kò lóṣù kan nínú àkìlì tó fi padà sínú nafsi. Ọ̀pọ̀lọpọ̀ àfáà tá à ń rí tá à ń pẹ́ àfáà ńláńlá inú nafsi náà ti ń sẹ̀mí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńláńlá tá à ń wò yẹn tá ń ṣe gìrìmọ̀fẹ́ inú nafsi ni wọ́n ti ń ṣẹ̀mí. Èyí tó ń ṣẹ̀mí nínú àkìlì ọ̀pọ̀. Èyí tó ṣẹ̀mí nínú àkìlì ọ̀pọ̀. Ká tó wá sọ pé kọ́líbù. Ká tó wá sọ kọ́líbù. Ẹ lọ gbọ́dì tá ń pe mẹ́tẹ̀ẹ̀ta yẹn nafsu àkìlì àti kọ́líbù. Kó tó wá kan rúhù. Kó tó wá kan rúhù. Kó tó kan sírù. Kó tó kan sírù. Allahu akbar. Allahu akbar kabira. Allahu akbar. Yes. So kéwú. Kéwú. Àkìlì ni wọ́n ń máa fi sọ pé kẹ́ ha eléyìí. Lọ́ máa fi sọ pé kẹ́ ha eléyìí kẹ́ ha eléyìí. Làákàyè náà fi ń ha. Làákàyè náà máa fi ń ha kéwú. Làákàyè ló ń di kéwú mọ́lẹ̀. Làákàyè ló ń di kéwú mọ́lẹ̀. So gbàtọ́ lọ sọ pé láǹzú ìlà àjìsámi kún wọ̀lá ìlà. Ìgbà tó sọ pé dọ́dọ́. Balẹ̀ láàkín ansù ìlà olóògbé. Ìgbà tó sọ pé Ọlọ́run ní òun ò ní wo ara yín. Òun ò ní wo bẹ́ẹ̀ ṣe rí. Àmọ́ Ọlọ́run wo kọ́lùdù yín. Ọlọ́run sọ pé láàkín ansù ìlà òkú lè. Ọlọ́run sọ pé wàlákí ansù ìlà òkú lè kún. Kò mú wá ní jámù. Ọlọ́run wo ákìlù yín. Kọ́líbù lọ́lọ́run wò. Kọ́líbù lẹ̀ sí láyé débẹ̀. Kọ́líbù lẹ̀ sí láyé débẹ̀. Ẹ̀dá ní làákàrí. Ẹ̀dá ní làákàrí. Mọ́ ẹ̀dá ní kọ́líbù. Àmọ́ ẹ̀dá ní kọ́líbù. Àlùkùránì sọ pé wọn àfọ́ ojú wàlákí. Wàlákí ta'mal qulubu allati fi sudur. Yes. Ọlọ́run ní ojú wọn kọ́ ló fọ́. Ọlọ́run ní ojú wọn ti ta ikọ́ ló fọ́. Ọlọ́run ní ọkàn wọn ló fọ́. Ojú wọn ọkàn wọn dandan ló fọ́. Àwọn tí wọ́n bá yàn la ojú ọkàn. Àwọn tí wọ́n bá yàn la ojú ọkàn. Àwọn ẹlẹ́ni wọ̀n sí. Àwọn ẹlẹ́ni tí wọ́n bá jà ìlẹ́ni wọ̀n sí. Àwọn ẹlẹ́ni sọ kótókótó nípa wọn yìí. Àwọn tí wọ́n máa díìlì pẹ̀lú ọkàn. Àwọn tí wọ́n máa la ojú ọkàn tó máa díìlì pẹ̀lú ọkàn. Àlùkùránì tó sọ pé láǹzúrì ìlà àjìsámi kún wá ìlà síwárì kún láàkín àǹsù ìlà olóbì kún wá. Ó tún ó ní àdísì kò dì sí ó ní wà fìlì jásàdì múdìjàtà ìsàsálà. Sálà jásàdì kúlùhù. Fásádà jásàdì kúlùhù. Aláwọ̀yà alqalb. Allahu akbar. فصلوا وهي العقل في العقد فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور. الله أكبر. Ẹ̀gbọ́n. Capacity yín. Gbogbo tí jà fa. Gbogbo tí jà fa oníkéwú. Akílù ló mọ̀. Akílù ló mọ̀. Gbogbo capacity àfa oníkéwú. Àgbáyé la ti ń sọ yìí. Àgbáyé la ti ń sọ yìí. Láti inú nọ́ọ̀sù bọ́ sínú akílù ni kò kọjá akílù. So àwọn èèyàn mọ̀ wá béèrè pé bó láti wá dá ẹni tó wà ní akílù, ẹni tó wà nọ́ọ̀sù, àtẹni tó wà ní kọ́líbù. A sì wá dá wọn mọ̀. Àwọn èèyàn mọ̀ béèrè pé tọ̀ bàbá ẹ sọ pé nọ́ọ̀sù, akílù, rúhù, kọ́líbù, rúhù. Gbogbo la ṣe fẹ́ dá wọn tó wà níbi ìkọ̀ọ̀kan mà. Àlùkùránì wá sọ fún wa. Àlùkùránì padà wá yẹn nànẹ́. Nítòsí ń bì yìí. Tó bá yá máa lọ jìnnà. Tó bá yá máa lọ jìnnà o. Tẹ́ẹ̀fì máa dá wọn mọ̀, ẹ̀yẹ́ máa wò wọ́n. Ẹ̀yẹ́ máa wò wọ́n. Pẹ̀lú tá a fẹ́ sọ yìí. Pẹ̀lú tá a fẹ́ sọ yìí. Wa ibadurrahman lasi yamzuna ala al-ardi auna. Ja'aluna qabu.
سلاما. الله أكبر. àwọn tí wọ́n ti wà nù ọkàn ni wọ́n ti ṣiṣẹ́ dénú ọkàn. àwọn tí wọ́n ti ṣiṣẹ́ iṣẹ́ wọn wọ́n ti rìn nínú Ọlọ́run wọ́n ti ṣiṣẹ́ wọ́n ti kúrò nínú nafsu wọ́n bọ́ sínú akílù wọ́n kúrò nínú akílù wọ́n ti wá bọ́ sínú kọ́lbù wọ́n ti ń wo rúhù lọ́ọ̀kan. وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. عباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. ẹ máa wò wọ́n lórí íńtánẹ́ẹ̀tì. ẹ máa wò wọ́n ẹ̀rí wọn ní lórí íńtánẹ́ẹ̀tì àtàwọn tó wà nínú nọ́ọ̀sì wọn ẹ̀ ti dàmọ̀ ẹ bá ti rí wọn tó pé inú ákìlù rẹ̀ ẹ̀ ṣùgbọ́n ilé ìjìdí ákìlù àmọ́ ó sì ń pààrà nọ́ọ̀sì àwọn ẹgbẹ́ tó yá ẹ̀ ti padà rẹ̀ àwọn ilé ìjìdí inú kọ́lbù. وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون tí àwọn tí ò dá wọn mọ̀. àwọn tí ò dá wọn mọ̀. àwọn tí ò dá wọn mọ̀. àwọn tí wọn ò dá wọn ẹni Ọlọ́run yẹn mọ̀. nítorí jahiluna yẹn tẹ́ bá ní àwọn aláìmọ̀kan. àwọn aláìmọ̀kan bá sọ pé jahiluna aláìmọ̀kan tó túmọ̀ ẹ̀. oníkéwù lẹ̀ ń tu bẹ́ẹ̀. òkéwù lẹ̀ tú yẹn ẹ̀yin oníkéwù lẹ̀ máa ń tu bẹ́ẹ̀. kì í ṣe bẹ́ẹ̀. ta ló sọ fún yín pé bẹ́ẹ̀ ni. àwọn tí ò mọ̀ wọ́n. àwọn tí wọn ò mọ̀ wọ́n oní jahiluna yẹn. so tábà wá wò ó ẹ rí i pé tíra yẹn náà ọ̀rọ̀ tọ́lọ̀ sọ yẹn ó ti pè ẹ̀yin díẹ̀ ní oníkó ti pè é ní jahiluna. ọ̀rọ̀ tí Ọlọ́run sọ nínú Kùránì yẹn gbogbo àwọn irú ẹ̀yin díẹ̀ nínú ẹ̀yin oníkéwù tí ó sì láàpẹ́ ìfún yẹn ó ti pè yín pé ó ti pè yín ní jahiluna. bẹ́ẹ̀ dáwọn ẹni Ọlọ́run mọ̀. bẹ́ẹ̀ dáwọn ẹni Ọlọ́run mọ̀ àwọn Ibadur Rahman dá wọn mọ̀. so tẹ bá ti wá rí àwọn Ibadur Rahman ní lasiliam súnmọ́ tẹ bá ti gbọ́rọ̀ wọn ẹ ti mọ̀ pé àwọn tán wí ni. àwọn Ibadur Rahman yẹn tẹ́gbẹ́ yamshuna ala al-ardi hauna tẹ́ bá ti lè gbọ́rọ̀ wọn á ti mọ̀ pé eléyìí. àbí nígbà tí èèyàn lọ sí wàásí tó kọ́ mọ̀ta lẹ́yìn pé tó bá ṣe wèrè ẹ ṣe wèrè pẹ̀lú ẹ̀. ẹ dákun nígbà tí èèyàn lọ wàásí tó wá kọ́ wọn ọmọ ọ̀tá lẹ́yìn wípé ẹni tó bá ṣe wèrè ẹ ṣe wèrè pẹ̀lú ẹ̀. ṣé wèrè la fi wo wèrè. ṣé èèyàn wà nínú Ibadur Rahman. ṣé irú àfáà yẹn ṣé ní Ibadur Rahman ló wà. wọ́n ẹ̀ sá tábà ń já ìlú ṣé kò tẹ́ tí ìdíwọ́ kọ lu òun. kò tí ẹ tí ìjẹ́wọ́ kọ lu òun tó ti kó àwọn wèrè dání. à ń júwe wọn fún yín ni. à ń júwe wọn fún yín nìyẹn o. so gbogbo ẹ̀ kẹ́ lè mọ̀ pé ìrìn àjò yìí sí ìrìn àjò kékeré. kí ẹ lè bá a mọ̀ pé ìrìn àjò ojú ọ̀nà tọ́lọ́run tá à ń sọ yìí kì í ṣe ìrìn àjò kékeré o. wọ́n ẹ fún ṣeré ń bẹ̀ o. kò ṣeré ń bẹ̀ rárá. kò sí eré rárá. Allahumma salli ala àmín.